onílé mo kágò kí n tó wọlé torí ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmúgbàwẹ̀ bẹ́kò ló bá ti júbà ilẹ̀ ó sì ladùn ọmọdé ilé àgbàlagbà tó ń bẹ lọ́ọ̀dẹ̀ ẹ kú déédé àsìkò yìí ọ̀dẹ̀ òdùn bí ẹ kú tó tútù tó gbá yágíyágí káàkiri o àkúkú bá wa lára mu á tù wá lára ẹ̀ǹlẹ́ onílé lórí ètò yín lórí ìkànnì ti Jùgbà Mástà àwọn ìròyìn tó ṣẹlẹ́ńkẹ́jọ àti àwọn ọ̀rọ̀ tí wọ́n fi lọ̀ wá tó ṣẹlẹ́ńkẹ́jọ láìpẹ́ láì jìnnà a máa mú láìfù wá nílé iṣẹ́ tiwa ìkànnì tiwa Jùgbà Mástà channel bẹ́ẹ̀ bá kọjá lójúde ọba tí ò bá kọba àrífín ni ẹ̀ ń bá sì fojú dọba àwòwáwò gbogbo lọ́balọ́ba gbogbo lẹ́ẹ̀kànlẹ́ẹ̀kàn gbogbo baálẹ̀ mo forí balẹ̀ forí adé o gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí o ẹ kú àsìkò yìí o àtakọ àtabo mo kí ẹ̀lẹ́ lọ́ọ̀dẹ̀ yìí o ẹ sì kú iṣẹ́ lórí ètò ti ṣẹlẹ́ńkẹ́jọ lórí ìkànnì Jùgbà Mástà kó tó di pa lọ bí ọ̀dọ̀ ẹni tó fọ̀rọ̀ lọ̀ wá lábala kí la ti máa ṣayé yìí sí ẹ jẹ́ kọ́kọ́ mú ìròyìn tó jáde wá fún yín o bóyá ẹ ti gbọ́ àbẹ́ ẹ tí ì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan Àtíkù Abubakar ṣé ẹ gbọ́ pé wọ́n ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú People Democratic Party sílẹ̀ PDP nínú àtẹ̀jáde tó kọ sọwọ́ sí alága ẹgbẹ́ PDP ẹ̀ka ti Jadawa níjọba ìbílẹ̀ Jada tí í ṣe ìpínlẹ̀ Adamawa Àtíkù kọ sínú ìwé ọ̀hún pé ohun tó ṣokùnfà ìdí tóun fi kọ̀wé fẹgbẹ́ náà sílẹ̀ èmi ò sí ń bẹ̀ wọ́n kọ́ ni o ó ní àìgbọ́ra ẹni yé tí wọn ò sì rí yanjú wọn ò rí ojútùú sí báàbù ojútùú ó sì ti di bárakú bí aṣọ kìnní kan nínú ẹgbẹ́ òṣèlú náà ìdí nìyẹn that is the reason why I resign from PDP. ẹ mọ̀ wípé alàgbà Alhaji Àtíkù Abubakar ni wọ́n ti ń dupò ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n sì ti jẹ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí wọ́n ti dupò yìí láìmọye ìgbà nínú ẹgbẹ́ PDP bí wọ́n ṣe ń wọlé ni wọ́n ṣe ń jáde wọ́n wá fi kún un pé ó ti tó àkókò fún òun láti pínyà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú náà látàrí ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbé lásìkò yìí tí ìgbésẹ̀ náà sì yàtọ̀ gédéǹgbé sí òfin ìdásílẹ̀ tí ẹgbẹ́ òṣèlú náà dúró lé. oṣù yìí ni wọ́n máa ṣàmì àyájọ́ òǹkà èèyàn lágbàáyé o bí wọ́n ṣe bí èèyàn ṣe pọ̀ tó lágbàáyé àyájọ́ ọjọ́ òzírò àyájọ́ tá à ní rírí wọ́n sì pé tọdún yìí ní ríró àwọn ọ̀dọ́ lágbára láti pèsè irú mọ̀lẹ́bí tí wọ́n ń retí fún nínú ayé tó kún fún ìbẹ̀rù àti ìrètí ìyẹn empowering young people to create the families they want in a fair and hopeful world. ẹ̀yin ọ̀dọ́ ṣe ti gbọ́ báyìí wọ́n ó pèsè nǹkan tí ẹ̀ ń fẹ́ o rírú àwọn ọ̀dọ́ lágbára ni o nínú ìbẹ̀rù láti nírú mọ̀lẹ́bí tẹ́ ẹ fẹ́ ní amen. àjọ ìṣọ̀kan àgbáyé United Nations ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ sísàmì àyájọ́ ọ̀hún o tí ó jẹ́ àkọ́kọ́ rú ẹ̀ tó sì máa wáyé lọ́jọ́ 11 oṣù keje tó ti wáyé lọ́jọ́ 11 oṣù keje ní 1989 nígbà tí wọ́n dá sílẹ̀ nígbà náà lọ́hùn ìyẹn àkọ́kọ́ ẹ̀ èròǹgbà ìdásílẹ̀ àyájọ́ ọjọ́ náà ni láti polongo ipa tí àpọ̀jù
èrò lè ṣe ní àwùjọ wa. Wọ́n ní bẹ́rò bá ti pọ̀ jù wọ́n láwọn àkóbá kan tó lè ṣe tọ́. Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè lágbàáyé tí wọ́n ń dàgbà sókè lójoojúmọ́ nípa àpọ̀jù àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀ka nínú àjọ ìṣọ̀kan àgbáyé tó ń wòye nípa gbígbòòrò àwọn èèyàn, ìyẹn United Nations Population Prediction. Àjọ ọ̀hún wá fi kún pé tó bá dọdún 2050 o, àwọn orílẹ̀-èdè mẹ́ta nínú àwọn orílẹ̀-èdè mẹ́wàá tí máa fi ara gbá kínní láti ilẹ̀ Áfíríkà wọ́n túpalẹ̀ gan ni o, àfi tí ẹ bá tọ́ àbájáde àtúpalẹ̀ náà lẹ́ ń gbọ́n. Látàrí àbájáde àtúpalẹ̀ yìí, àwọn oníròyìn látinú yàrá ìròyìn ti Jùgbà Máṣà tọ́ wọ́n tú sí wẹ́wẹ́ o, àfi kí kọ́lọ́hún ó ṣe àánú wa ni o. Ẹ jẹ́ ká fi ìròyìn yẹn lẹ̀ bẹ́ẹ̀, àní tí lọ sí ìròyìn ilẹ̀ òkèrè. Ẹ jẹ́ á tẹ̀síwájú lórí ètò yìí níkànnì Jùgbà Máṣà. Ìròyìn tó ṣẹlẹ́ńkẹ́jọ lélẹ́yìí tẹ́ ẹ gbọ́ yìí lórí ètò ṣẹlẹ́ńkẹ́jọ. Arábìnrin kan ló fọ̀rọ̀ lọ̀ wá lábala kí la ti máa ṣayé yìí sí lórí ètò ṣẹlẹ́ńkẹ́jọ. Arábìnrin yìí ní ọ̀rọ̀ òun tojú sóun o, kò sì yé òun mọ́. Ó ní ọdún keje rèé tí òun àtọkọ òun ti fẹ́ra, kò sì sọ wípé òun níyàwó ńlé. Nígbẹ̀yìngbẹ̀yìn àṣírí tú pé òun níyàálé nítorí ṣe ló máa ń dágbére fóun pé òun lọ ibi iṣẹ́ tí ó lóṣù 2 àti 3. ọwọ́ òun jí sówó òun sì ti bímọ 3 fún un. Ṣùgbọ́n gbà tí wàhálà fẹ́ pọ̀, òun sá lọ kọ́lé kan ṣá. Ẹ̀yìn rẹ̀ níyàálé òun àtọkọ àwọn ní wọ́n níṣòro ilé gbígbé. Lòun bá pe ọkọ òun pé sì jẹ́ ká kó lọ sí ilé tí òun kọ́, ọkọ òun kọ́kọ́ tì kọ́ pé èèwọ̀. Lòun bá lọ fara àwọn ìyáálé àwọn pé ìyáálé mi ṣé kò wá sàn kájọ mọ́ gbélé ọ̀dọ̀ mi tá a kọ́, wọ́n mọ̀ rò pé ìlẹ́kọ́ ni wọn ò ní fi àwọn èèyàn pé mi ni mo kọ́ o. Ìyáálé bá bọ́kọ wọn sọ̀rọ̀, wọ́n ṣàkó lọ bẹ̀. Ní tilẹ̀ ń tọ́lọ́hún, ṣe wá rí ìyáálé àtìyàwó yìí wọ́n ń ṣe bí ọmọ ìyá bí ọmọ bàbá ni o. Ẹ lè mọ̀ pé tìyáálé tìyàwó ni wọ́n. Kò pẹ́ kò jìnnà lọ́kọ bá tún lọ fẹ́yàwó míì. Ǹjẹ́ bo ni ìyàwó mi ó gbé? Arábìnrin tó kọ́lé tó jẹ́ ìyàwó yìí, ọba tún ní kó máa mú bọ̀ lọ́dọ̀ àwọn, káwọn sáà ti máa rí kàràn tí ó máa fò kiri, tí ó máa lóṣù 2 oṣù 3 kó tó wálé, kó máa bọ̀ káwọn jọ máa kọ́ máa lùbọ́. Àmú ní obìnrin mélòó ní ń bẹ láyé tó lè gbarú ẹ̀? Ó mú ìyáálé sọ́dọ̀, ọkọ tún lọ fẹ́yàwó. Kí ló dé? Kí ní wá kí iṣẹ́ rẹ̀ ní ò sí lọ déédéé yìí. Ìyáálé ti bí 4, ìyàwó ti bí 2, ẹ̀ tí ń bọ̀ ń kọ́. Ṣùgbọ́n ìyàwó tó wá ń bọ̀ yìí kò mọ̀ wípọ́kọ àwọn kọ́ ló kọ́lé, ó rò pọ́kọ àwọn ló kọ́lé ni. Àrífín tó ń fún ìyàwó yìí wá pọ̀. Ẹnìkan ò lè lé mi kúrò lọ́ọ̀dẹ̀ ọkọ mi o, àjọ ni bí ni o, kò sì sí wàhálà o. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe wàhálà, mo ní ẹ sún ni o, ajẹ́pẹ́ ẹ máa kú ò pátápátá bí ọ̀rọ̀ àwọn àlùfàǹsá báyìí.